Aláròyé máa wí o. Wàhálà bẹ́ sílẹ̀ láàrin Arẹ́gbẹ́ṣọlá àti alátìlẹ́yìn rẹ̀, èyí lohun tó fà á. Láì tí ì pé oṣù mẹ́fà tí wọ́n dá a sílẹ̀, wàhálà ńlá ti bẹ̀rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) nípínlẹ̀ Ọ̀ṣun látàrí bí ọ̀kan pàtàkì lára wọn, Alhaji Moshood Adeoti, ṣe pín gààrí pẹ̀lú akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ náà, Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá. Adeoti, ẹni tó jẹ́ akọ̀wé fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò tí Arẹ́gbẹ́ṣọlá jẹ́ gómìnà, ló wà lára igun ẹgbẹ́ APC tí wọ́n pè ní TOP kó tó di wípé wọ́n lé gbogbo wọn kúrò níbẹ̀. Kódà lẹ́yìn ọdún mẹ́jọ ìjọba Arẹ́gbẹ́ṣọlá, Adeoti ló wù ú lọ́kàn láti fà á kalẹ̀ gẹ́gẹ́ bí gómìnà pẹ̀lú bí gbogbo èèyàn ṣe rò wípé ìwọ̀ oòrùn Ọ̀ṣun ló ti yẹ kí olùdíje ti wá, kó tó di wípé ààrẹ Bọ́lá Tinubu sọ wípé rárá, tí wọ́n sì fa Alhaji Gbóyèga Oyètọ́lá kalẹ̀. Wọ́n jọ bẹ̀rẹ̀ Ọmọlúàbí Progressives ni kí wọ́n tó darapọ̀ mọ́ ẹgbẹ́ ADC, tí gbogbo wọn sì gba káàdì ẹgbẹ́ náà lọ́sẹ̀ méjì sẹ́yìn lásìkò tí Arẹ́gbẹ́ṣọlá ṣàbẹ̀wò sí ẹkùn ìdìbò mẹ́sẹ̀sán tó wà nípínlẹ̀ Ọ̀ṣun. Ṣùgbọ́n ọ̀rọ̀ padà yíwọ́ nígbà tí ikọ̀ ìròyìn kan jáde lópin ọ̀sẹ̀ tó kọjá yìí pé igun Ọmọlúàbí Progressives ti fa olórí ilé-ìgbìmọ̀ aṣòfin Ọ̀ṣun nígbà kan rí, Najim Salam, kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje tí àwọn máa dìbò fún nínú ìdìbò abẹ́lé ẹgbẹ́ ADC. Bó ṣe di ọjọ́ Àìkú, Sunday, 30 oṣù kọkànlá ọdún yìí, ni Adeoti kọ lẹ́tà kan sí alága Ọmọlúàbí Progressives nílùú Ìwó. Ó ní òun ti pinnu láti yàgò fún ohunkóhun tó ní í ṣe pẹ̀lú wọn báyìí. Bí ó tilẹ̀ jẹ́ wípé kò sọ ìdí pàtàkì tó fi kúrò lọ́dọ̀ wọn, Adeoti sọ wípé lóòótọ́ ìpinnu náà nira fún òun láti ṣe, ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìfikùnlukùn, ó di dandan kí òun kúrò láàrin wọn. Àmọ́ ṣá, alákòóso ètò ìròyìn fún ẹgbẹ́ ADC nípínlẹ̀ Ọ̀ṣun, Olúwaṣeun Abọ́sẹ̀dé, sọ pé kíkúrò nínú ẹgbẹ́ kì í ṣe àjèjì sí àwọn tó bá di ọ̀rọ̀ Adeoti mú. Abọ́sẹ̀dé sọ wípé kò sí ìgbà kankan tí wọ́n kó iyán Adeoti kéré látìgbà tó ti wà pẹ̀lú Arẹ́gbẹ́ṣọlá, ṣùgbọ́n nígbàkúùgbà tó bá dàbí ẹni wípé nǹkan kò fẹ́ tẹ́ ẹ lọ́rùn, ṣe ló máa ń bínú kúrò. Ó ní ìgbésẹ̀ Adeoti yìí kò bí àwọn nínú rárá, torí ó ti ṣe bẹ́ẹ̀ rí, ṣùgbọ́n àwọn nígbàgbọ́ pé bó ṣe máa ń padà wá tẹ́lẹ̀ yóò tún padà sọ́dọ̀ àwọn láìpẹ́. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.